Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ọpẹ́ ni fọ́lọ́run ọba olúdáyé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà táyé bá ń jáyé, ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní sóhun tó ń jáyé mọ́. Títóbi ni fún Ọlọ́run, ọba tí ò ní ará, tí ò lẹ́bí, tí ò lọ́bàkan, jẹ́ pé ogun tó bá fẹ́ ṣe yóò máa sọ fún nǹkan yẹn kó máa jẹ́ bẹ́ẹ̀ ni yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. Agbára àṣẹ tí ó ń lò nìyẹn, tí ò sì sí ẹni tó nírú àṣẹ yẹn lẹ́nu. Mo kí olóòtú ètò yìí tí wọ́n ń taari mi sí atẹ́gùn lórí ìròyìn Fẹ́lifẹ́li TV. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Èmi ọmọ yín náà ni àbúrò yín Comrade Quadri Ọláwálé. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ní nǹkan ẹyọ̀kan àbí kejì tí ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò, nítorí a ò gbọ́n tán o, kò sẹ́ni tó mọ̀ tán o, gbogbo wa ènìyàn ni wá o. Bá a ṣe jẹ́ èèyàn yẹn, a gbọ́dọ̀ máa rí àṣìṣe lára wa, ṣùgbọ́n èmi dúró fún correction. Ìyẹn tí n bá ṣàṣìṣe tẹ́ bá pè mí ṣàkíyèsí pé wá o, n tó sọ yìí o ṣe mistake o, tí mo sì ṣèwádìí tí mo sì rí bẹ́ẹ̀ pé mo ṣe mistake lóòótọ́, èmi máa ń dúró fún láti ṣe àtúnṣe. Èmi kì í ṣe ẹni tó jẹ́ wípé tó bá ṣàṣìṣe yóò sì dúró lórí ẹ̀ pé dandan n tóun sọ yẹn náà òun ò lè yí padà, rárá o. Ọlọ́run ọba nìkan lọba tó máa ń sọ̀rọ̀ tí ò ní yí padà. Ènìyàn lásán làwa. Ó wu Ọlọ́run ló ní kí n máa wà lásìkò kí n sì máa sọ̀rọ̀ kẹ́yìn èèyàn máa gbọ́. Tó bá sì tún wu Ọlọ́run á tún mú mi kúrò, á tún mẹ́lòmíì wá. Bí ètò ayé ṣe rí nìyẹn. Ìwọ tó bá sọ wípé o jẹ́ this, o jẹ́ that, rántí pé o wáyé ni, rántí pé wàá kúrò ńbẹ̀. So wọ́n sì ní ohun tá a bá ṣe sílẹ̀ báyìí, òun lá bá. So fún ìdí èyí, kò sẹ́ni tó lè ṣe déédéé tán, gbogbo wa la láṣìṣe, Ọlọ́run nìkan lọba tó pé. Láti wá correct mi lórí àṣìṣe mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi 07068401775. Comrade Quadri Ọláwálé lórúkọ mi. Èmi náà ni màá gbé, kò sẹ́lòmíì tí ó gbé. Ẹ ṣeun. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Níbo la ń lọ lọ́jọ́ ti tòní? Ó ní ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè Amẹ́ríkà àti tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ ètò ìṣèjọba Joe Biden tó ń tẹnubodò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ rí i pé tó bá di January, wọ́n máa ṣe swearing fún Donald Trump. Donald Trump ti fìgbà kan jẹ́ ààrẹ ọdún 4 tẹ́lẹ̀, kó tó di pé Joe Biden gba agbára lọ́wọ́ ẹ̀, kó tó wá di wípé Donald Trump tó wá wìn ní Joe Biden padà. Ó wìn ní Kamala Harris tó jẹ́ igbákejì Joe Biden nínú ètò ìdìbò tí wọ́n ṣe kọjá. So níbi táwa ń bọ̀ la wá ń lọ lónìí lórí ọ̀rọ̀ tó ń lọ ni pé ṣé ètò ìṣèjọba Joe Biden, ẹni pé kí ló kàn mí pẹ̀lú Joe Biden? N tó fi kàn mí pọ̀ o dáadáa, nítorí tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbàáyé pẹ̀lú ogun tó ń jà lágbàáyé lọ́wọ́lọ́wọ́ ẹ̀, ṣé ogun tí Russia ń bá Ukraine jà ni ò kàn wá ní Áfíríkà ni? Àbí ogun tó ń ṣẹlẹ̀ ní Middle East ni ò kàn wá ní Áfíríkà? Ó kàn wá o, nítorí dọ́là ló ń control gbogbo owó lágbàáyé. Kó tó wá di pé a rí BRICS Summit tó fẹ́ já agbára gbà lọ́wọ́ dọ́là, tó sì ń fà lọ́wọ́ láti já agbára gbà lọ́wọ́ dọ́là. Ẹ rí i pé gbogbo ohun tó wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà, dọ́là, bí dọ́là ṣe kó tiẹ̀, lepo pẹtiró kó tiẹ̀, orí nǹkan méjì yẹn ni, dọ́là àti pẹtiró. Ẹ sì rí wípé dọ́là náà ló ń control pẹtiró, nítorí dọ́là ló ń sọ iye tán máa ta pẹtiró. So
tábà wá ní kò kàn wá lórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí pé à ń tanra wa nìyẹn. Ó kàn wá, ó ṣẹ́wó mọ́ wa lára. Nítorí pé pàápàá jùlọ ní Nàìjíríà yìí, dọ́là lọ̀ràn tiwa. Àti ráwọn bíi Niger, Chad, Burkina Faso, Mali táwọn tí ń jára wọn gbà lọ́wọ́ Faransé. Ṣùgbọ́n Nàìjíríà ò ríbi kankan jára ẹ̀ gbà lọ́wọ́ West. Yes, àwọn ọmọ wa pọ̀ dáadáa ní Canada. Àwọn ọmọ wa pọ̀ dáadáa l'Amẹ́ríkà. Àwọn ọmọ wa pọ̀ dáadáa ní UK. Àwọn ọmọ wa pọ̀ dáadáa ní Germany. Àwọn ọmọ wa pọ̀ dáadáa ní France. Ẹ wá rí gbogbo àwọn ìlú tí mo dárúkọ Euro, Dutch, pounds àti dollar ni wọ́n ná. Gbogbo wa la sì mọ iye tí àwọn owó wọ̀nyí ń sọ ní ọjà àgbáyé lónìí lórí owó orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ bá mú £1 dání lónìí, ẹ ti mú $2,000 dání. Tẹ́ bá mú $1 dání lónìí, ẹ ti mú $1,600 dání. Tẹ́ bá mú Dutch dání, ó ti níye tẹ́ ẹ mú dání ní Nàìjíríà mọ́ ni. Ẹ rí i pé gbogbo àwọn orílẹ̀-èdè tí mo wá dárúkọ yìí wọ́n wà lábẹ́ NATO. NATO wà ní West. NATO wà lábẹ́ Amẹ́ríkà. West wà lábẹ́ Amẹ́ríkà. Nítorí bí pounds ṣe lágbára tó ju dọ́là lọ, abẹ́ dọ́là ló ṣe wà. In the sense that dọ́là ló ń control gbogbo tí a bá fẹ́ ṣe transaction. Àgbẹ̀ tí a bá ń lọ UK, dọ́là la máa ṣẹ́ dání. À ń lọ Germany, dọ́là la máa ṣẹ́ dání. À ń lọ France, dọ́là la máa ṣẹ́ dání. So kí la wá ń sọ fúnra wa? Ọ̀rọ̀ Amẹ́ríkà ó kàn wá. Ó dìgbà tí a bá yọra wa tá a jára wa gbà lọ́wọ́ òfin àwọn West tí Africa unite. Táwa náà ní United States of Africa. Ẹ rí i pé Gaddafi pariwo títí liberation Africa kúrò lọ́wọ́ àwọn West àti NATO. Ṣùgbọ́n a kí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà a kì í bọ̀ ọ́. A kí ọ̀rọ̀ ẹ̀sìn a kì í bọ̀ ọ́. Àwa kan jáde a ní ẹ má dá Gaddafi lóhùn. Mùsùlùmí ni, Aráàbù ni. Àbí àwọn kan jáde wọ́n ní eléyìí ń sọ̀rọ̀ Mùsùlùmí kì í ṣọ̀rọ̀ Aráàbù o. In tó ń ṣẹlẹ̀ léléyìí o. A gbọ́dọ̀ wá solution sí gbogbo kìíní o, because tí àwọn Europe àtàwọn people wọ̀nyí tó bá wá ń dominate wa all the time, àwọn ọmọ face problem ní Africa. Àwọn ọmọ face problem. Ṣáà wá face problem báyìí? Ṣáà ní problem báyìí ní Africa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú economy lórílẹ̀-èdè Africa. A kàn ṣẹ́ra wa díẹ̀díẹ̀ ní àwọn ìlú wọ̀nyí. Ẹ rí i pé owó South Africa, owó Egypt, owó Libya wọ́n gbé pẹ́ẹ́lí sówó Nàìjíríà. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni owó Benin Republic bí ó ti gbéra ju owó wa lọ. Owó Ghana ti gbéra ju owó wa lọ. A dẹ̀ ní United States of America. Wọ́n ní àjọ United Nations. Wọ́n dẹ̀ ní European Union. Àwọn náà sọ pé a ní ECOWAS. Àwa náà ní anígbá aláwo. Ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣó sèso rere fún wa ń bí? Ṣó jẹ́ káwọn kan wa ṣó jẹ́ kó nítumọ̀? Ṣó jẹ́ kí ìdàgbàsókè ṣó jẹ́ ká ní ìdàgbàsókè ní Áfíríkà? Ṣó jẹ́ ká ní ìdàgbàsókè ní Nàìjíríà? Ṣé gbogbo Áfíríkà ò wà ní abẹ́ ẹrú West? Ṣáà wà ní abẹ́ ẹrú NATO? Ṣáà wà ní ẹrú Amẹ́ríkà? So tá bá wo gbogbo nǹkan wọ̀nyí, a rí i pé majority àwọn ọmọ wa lọ ṣàtìpó ní UK, France, America, Germany. Ẹ wá wà tìpó tán ń ṣe. Ṣé wọ́n lè ṣàtìpó yẹn nílé?
wọn ò lè ṣe é lé. Ìdí ni wípé àkọ́kọ́ nígbàgbọ́ nú ara wa náà ní Áfíríkà, nígbàgbọ́ nú ara wa. A gba òyìnbó gbọ́ ju ara wa lọ, tó dẹ̀ jẹ́ pé àwọn òyìnbó tá a gbà gbọ́ yìí, aburú tán ṣe fún wa ó ju dáadáa tán ṣe fún wa lọ. Àbí ṣáwọn òyìnbó ló kọ́ àwọn bàbá wa bá ṣe ń jọba nílẹ̀ Yorùbá nígbà yẹn? Ṣáwọn náà kọ́ wọn bá ṣe ń tẹ̀lúdó? Ṣáwọn náà kọ́ wọn bá ṣe ń yan ìjòyè? Ṣáwọn náà kọ́ wọn bá ṣe ń tolé, to àdúgbò, to gbogbo ẹ̀? Òyìnbó kọ́. Ìgbà wo nìwé dé? Ìgbà wo lòyìnbó dé? Gbogbo ẹ̀ ló nítàn now. So àwa ráwọn òyìnbó yẹn gẹ́gẹ́ bí nǹkan tán superior jù wá lọ. Àwọn máa sọ pé technology, àwọn sọ pé science, àwọn bàbá wa wà science, wọ́n wà technology. Wọn ò kàn advance nígbà yẹn ni. Ẹ rí i pé gbogbo báyé ṣe ń ṣe náà ni advance ń lọ sí sókè sí. Ó nípò táwọn pípù yẹn náà wà lánàá. Àwọn òyìnbó wọn ẹ̀kọ́ ló káwọn bàbá bá ṣe ń ṣèbọn, bá ṣe ń rọkọ́, bá ṣe ń rọ àdá, àwọn kọ́. So àwọn kọ́. Tó bá jẹ́ pé a mú nǹkan wa náà lọ́kùnkúndùn bí, ó ṣeé ṣe ká advance jù wọ́n. Torí gbogbo ohun tán ń lò, ibi náà ti wá mú. Àbí òyìnbó tó ṣe táyà mọ́tò jáde, ìwé mélòó ló kà? Ẹ mọye ìgbà tó fail ni kó tó rí táyà Michelin tán ṣe, kó tó rí ṣe. Gbogbo àwọn táyà Michelin tá à ń lò lónìí, òyìnbó tó kọ́kọ́ ṣe jáde gangan kí Michelin náà tó ṣe tiẹ̀, káwọn tó kù ṣe tiwọn. Mo ti gbàgbé orúkọ ẹ̀ ni, màá rántí. Tó kọ́kọ́ ṣe táyà. Interface ní lab kó tó rí táyà ṣe jáde. Ó ti fẹ́ wà discourage, but ó nígbàgbọ́ nú ara rẹ̀ pé òun lè ṣe, ó dẹ̀ padà ṣe. Náà kí máa gbà àkókò wa púpọ̀. Ètò ìṣèjọba Joe Biden ó ń tẹnubodò very soon. Nínú ètò ìṣèjọba Joe Biden, ogun pọ̀. Ukraine bẹ̀rẹ̀ ogun pẹ̀lú Russia, ogun Middle East, Israel, Lebanon, Syria, lọ káàkiri Iraq, gbogbo ẹ̀ tún ti ń fẹjú sí. Iran àti Israel, gbogbo ẹ̀ ti ń fẹjú sí lábẹ́ ètò ìṣèjọba Joe Biden. Anthony Blinken tó jẹ́ secretary Amẹ́ríkà lọ sí Iraq lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó tún lọ sọ pé àwọn fẹ́ wá invade Iraq padà nítorí àwọn terrorist tó wà ńbẹ̀. Ta ló sponsor àwọn terrorist, àwọn tá a mọ̀ sí terrorist group tí wọ́n ti name wọn as terrorist group? Ta ló sponsor wọn lọ sí Syria láti lọ ba ìjọba jẹ́, láti lọ dojú ìjọba Syria bolẹ̀, kan overthrow power? Náà ó ti wá fojú hàn pé Amẹ́ríkà sponsor àwọn kan, Turkey ó sponsor àwọn kan, Israel náà jáde. Israel ò sponsor anybody, but àwọn náà jáde láti jẹ gàba lórí Syria. Tí wọ́n bá báyìí lọ, ó ṣeé ṣe ká má rí máàpù Syria mọ́ lórí máàpù orílẹ̀-èdè àgbáyé, kán ti pín mọ́wọ́ tán. Lẹ́nu pé ó kù díẹ̀ kí Joe Biden kó gbá wọlé làwọn ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀. Ní Ukraine náà, ẹ rí i pé ó kù díẹ̀ nígbà tí Trump ti wọlé ńsìn ní Joe Biden ó approve pé kí Ukraine máa lo anti-ballistic missile Amẹ́ríkà tó lè rin 300 kilometers long range, ká máa lò sí Russia. Russia wá gbá wọn wọ́ ni pé táwọn bá kẹ́fín ballistic missile orílẹ̀-èdè kan nínú tí Ukraine lò sáwọn, àwọn náà máa send ballistic missile padà sórílẹ̀-èdè yẹn láì gbèṣùgbẹ̀gbà. Ẹ pé wọ́n ra kọwọ́ mọ́ wọn bọṣọ. Ó fi hàn pé tí orílẹ̀-èdè fi ń já lágbára lórí orílẹ̀-èdè kan, àní ní Áfíríkà. Tá a bá ní ní Áfíríkà, ó tún lójú Áfíríkà tó ní. Òun láfíríkà fi wá wà lábẹ́ ẹrú àwọn West. Orílẹ̀-èdè tó bá fẹ́ develop nuclear weapon, Amẹ́ríkà rí gẹ́gẹ́ bí terrorist, wọ́n fẹ́ attack. Ṣùgbọ́n àwọn ní òun náà fi pààyàn ní Hiroshima, ní Nagasaki, tó fi pa millions of people ní Iraq. Ẹ ti gbàgbé, tó fi pa millions of people lábẹ́ ètò ìṣèjọba George Bush. So Iran ń build tiwọn, wọ́n fẹ́ attack Iran pé Iran ò lẹ́tọ̀ọ́ àti build nuclear weapon. Ẹ̀yin dẹ̀ ń build ẹ̀, Israel build ẹ̀, ẹ̀ ń send sí Israel ń build ẹ̀. North Korea build tiwọn, Amẹ́ríkà jẹ́ àjàjà kí North Korea má lè rí ṣe. Nígbà tí North Korea rí ṣe tán, Amẹ́ríkà ò mọ̀ lè yájú sí North Korea mọ́ nítorí
ballistic missile North Korea ó ní iye travel tó náà máa travel wọ wọ New York City àti kí lórúkọ lu wọn Washington. So gbogbo ẹni tó bá ti ní nǹkan ìdání Amẹ́ríkà wọ́n máa bẹ̀rù wọn tó rọrùn kó lè ṣàwọn lọ́ṣẹ́ rédà tó máa rédì ẹ̀ ó ṣọ̀wọ́n. Now Joe Biden kó bá wọlé, kí Joe Biden tó wá kó bá wọlé, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ètò ìṣèjọba Joe Biden pẹ̀lú ọmọ Joe Biden fúnra ẹ̀ àti Joe Biden tí Anthony Blinken náà ń sọ wípé àwọn ò ní bo nǹkan yẹn, ṣùgbọ́n báyìí ní last week wọ́n ti ń dọwọ́ bò. Amẹ́ríkà wa máa ń rí wọ́n máa challenge àwọn Áfíríkà. Mo ti rí clip kan níbi tó ti challenge Áfíríkà pé Africa is most corrupt, especially Nigeria most corrupt, some qualify pé most corrupt. Ẹ̀yin tẹ́lẹ̀ mú human rights wá tó dẹ̀ jẹ́ pé ẹ̀ ń dọwọ́ bo ìbàjẹ́ àwọn kan nítorí pé ẹ nífẹ̀ẹ́ sí wọn láti ṣe àwọn kan ní ṣùtá. Ẹ̀yin ilẹ̀ wá jáde tẹ́ ń pe àwọn kan ní most corrupt, the most liar. Orílẹ̀-èdè tó láì jù, tó parọ́ jù, tó corrupt jù láyé Amẹ́ríkà ni. Orílẹ̀-èdè tó corrupt jù, tó parọ́ jù, tó corrupt jù láyé Amẹ́ríkà ni number 1. Ṣùgbọ́n tí ò bá mọ ideology Amẹ́ríkà á rò pé Amẹ́ríkà wọ́n ń favour àwọn ni wọ́n ń superior. No, kì í ṣàwọn ẹni tí ò bá mọ̀ wọ́n láti sọ pé Amẹ́ríkà no rárá. Ìṣesí wọn yé mi, èmi ò kúrò Nàìjíríà, mi ò kúrò ní. Ìṣesí wọn yé mi láwọn oríṣiríṣi tí mo ti rí àtàwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí mo ti gbọ́ àtàwọn nǹkan táwa náà ti ṣèwádìí lórí Meta AI, lórí Google, lórí ChatGPT àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a ṣèwádìí àti bá ṣe pollute Africa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá máa jáde fún wa, ẹ sọ pé ẹ fẹ́ fún wa ní human right, ẹ fẹ́ dáṣì wa ní human right, ẹ fẹ́ dáṣì wa ní kinní, ẹ fẹ́ dáṣì wa ní this, ẹ fẹ́ dáṣì wa ní that. No, níjọ́ wo l'Amẹ́ríkà bẹ̀rẹ̀? Gbogbo bíbẹ̀rẹ̀ Amẹ́ríkà ti ju 300 years sí 400 years tí wọ́n bẹ̀rẹ̀ democracy. Democracy tẹ́ wá introduce gbogbo àgbáyé, àwọn tí ò bá ti gba democracy yẹn ẹ rí i pé ńgbà tí Gaddafi ò gbà ẹ tag as a terrorist, ẹ bà Libya jẹ́. Nígbà tí Saddam Hussein ò gbà ẹ tag as a terrorist, ẹ bà Iraq jẹ́. Ẹ lọ sí Afghanistan ẹ tag wọn as a terrorist, ẹ tag wọn as a terrorist. Ṣé bí Joe Biden ló ṣẹ̀ṣẹ̀ withdraw trip wọn kúrò ní Afghanistan gbà tí Joe Biden wọlé? 20 years lẹ ló ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wo ló ní Al-Qaeda, àwọn wo ló ní ISIS? Ṣé báwọn Al-Qaeda àti ISIS báyìí ni wọ́n ṣe lọ gbàjọba náà, lọ take over ìjọba Syria? Ṣé bá a mọ̀ ẹ̀yin tẹ́ sponsor wọn? Ṣé báwọn tẹ́ name as terrorist nìyẹn? Ṣé báwọn lẹ sponsor tẹ́ equipment wọn báyìí tán ṣe lọ gba Syria? Why? Ẹni tí ò bá lóye ló lè mọ follow yín gọ́gọ́. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ tí bàbá yìí sọ tó rọ́jọ́ ti ń lọ ká tó tún tẹ̀síwájú. Ẹ jẹ́ àgbọ̀. Biden pardoned his son, Hunter Biden, of all the crimes he committed in over nearly a decade. Crime that if an ordinary American had committed, they would have been sentenced to years and years imprisonment. And here we are, the current and outgoing President of the United States, Joe Biden, showing you and me how favoritism works in black and white. Balanced corruption. There is no other word for it. Isn't democracy and justice beautiful? Democracy and justice is so beautiful, isn't it? What the actual fuck? What the fuck? This man was convicted of tax and firearm related crimes. He was convicted in June 2024.
Joe Biden himself repeated it that he will never forgive or pardon his son for the crimes he committed in nearly over, is it a decade or 2 decades? Some of which he himself stated that were horrific. And he said Hunter Biden must face the full punishment of the law. This is what Joe Biden said in June 2024. On the 7th of November 2024, the White House claimed that Joe Biden will never, and is not even thinking about pardoning his son for all the crimes he had committed. Justice must stand, according to the White House press secretary. This was in November 2024, the 7th of November, let it particular, 7th of November 2024. The White House press secretary said Joe Biden will not, and is not even thinking about pardoning his son for the crimes he committed in over a decade plus. Hunter Biden was due to be sentenced this month, December 2024. He was due to be sentenced this month, just weeks before his father leaves office. And then, bam! On the 1st of December 2024, pardoned. Full and unconditional pardon. American justice system is damaged and a sham. Isn't democracy and justice beautiful? What happened to the people that are currently in prison serving life sentences or serving longer sentences for crime that is nowhere near the crimes that were committed by Hunter Biden? Why are they still in prison? What happened to all those people that were unfortunate to be at the wrong place at the wrong time? Ìtí mo fẹ́ káwọn èèyàn gbọ́ péré mọ́ nìyẹn níbẹ̀. Ẹ̀yin ará Amẹ́ríkà, ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ nígbàgbọ́ ní Amẹ́ríkà, ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé gbogbo òṣèṣì Amẹ́ríkà ni. Kò síbi tá àti kí ń dáná alẹ́ o. Ṣé a ti rí democracy tá à ń lò? Amẹ́ríkà ló mú democracy wá. Amẹ́ríkà ló ń pariwo justice. Amẹ́ríkà ló ń pariwo human rights. Ó tiẹ̀ jẹ́ pé kì í ṣe Amẹ́ríkà nìkan ló ń jà fún human rights, ṣùgbọ́n gbogbo bá ṣe claim ẹ̀, wọ́n claim ẹ̀ páwọn làwọn ní gbogbo ẹ̀. Agreed páwọn làwọn ní. But ìbéèrè kan tí mo fẹ́ bi wá léèrè ni wípé níbo lòdodo wà? Níbo ni òdodo wà? Nítorí tá a bá wò dáadáa, a sọ pé ìdájọ́ òdodo, ìdájọ́ òdodo, ìdájọ́ òdodo. Tí ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún 1944 ní orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀ ní South Carolina báyìí. Wọ́n ń pe arákùnrin kan ní George Stinney Jr. George Stinney Jr. Ọmọ 14 years ni nígbà tá à ń sọ̀rọ̀. Wọ́n dájọ́ ikú fún un. Wọ́n sì pa á. Black ni. Nígbà tó di ọdún 2014, nílé ẹjọ́ míì ṣẹ̀ṣẹ̀ wá dá wípé ìdájọ́ ikú tó dá fún George Stinney Jr. tí wọ́n pa yẹn pé kò jẹ̀bi. Wọ́n ṣẹ̀ wá tọrọ àforíjì. Wọ́n ṣẹ̀ wá tọrọ àforíjì. Gbọ́ngbà yẹn George Stinney Jr. yín tó ṣẹlẹ̀ sí white kan tó jẹ́ ọmọ obìnrin bí ọmọ ọdún 8 sí 9. Òun àtẹ̀gbẹ́ ẹ̀ ni wọ́n rìn lágbègbè ibi tí George Stinney Jr. àtàbúrò ẹ̀ náà ti rìn. Later on, wọ́n wá find out pé àwọn ọmọbìnrin méjèèjì tí wọ́n jẹ́ white yẹn wọ́n kú séré abẹ. Wọ́n wá wò pé àwọn wo ló kọjá bí last àbáwọn wo ni wọ́n jọ pàdé. Wọ́n á ṣe findings pé George Stinney Jr. àtàbúrò ẹ̀
ni wọ́n pàdé pẹ̀lú àwọn ọmọbìnrin òyìnbó tán jẹ́ white méjèèjì. Wọ́n wá lọ mú George Steele Jr. wọ́n wá dájọ́ kú fún. Wọ́n pa òun náà. Kí náà fi pa ń gbà yẹn? Electric chair ni wọ́n fi pa nígbà yẹn. Wọ́n so mọ́ chair tó níná, wọ́n wá plug iná mọ́. Wọ́n fi pa George Steele Jr. tó jẹ́ black. Ṣé àwọn pé George Floyd náà bọ́lọ́pàá ṣe dí ọ̀fun ẹ̀ mọ́lẹ̀ l'Amẹ́ríkà náà yẹn. A máa pariwo, wá máa yà mẹ́ra, pariwo justice justice. A máa pariwo human rights human rights. A máa pariwo Amẹ́ríkà máa sọ pé human rights kan bì kan. Àwọn ń jà fún ẹ̀tọ́ àwọn bì kan. Àwọn ń ṣe fẹ́tọ̀ àwọn bì kan. Àwọn ń ṣe fẹ́tọ̀ àwọn bì kan. Ṣé wọ́n ń jà fẹ́tọ̀ bì kan ni? Àbí kò yé mi tó. Náà Bọ́lá Ahmed Tinubu, Donald Trump ó gbà yín nímọ̀ràn. Ilé láàmú fi kásẹ̀ ètò ńlẹ̀. Donald Trump ó gbà yín nímọ̀ràn. Ó ní I personally, Donald Trump, I care for Nigerian people for the sufferness they are suffering. Ó wá ń sọ fún Bàbá Bọ́lá Ahmed Tinubu wípé kó yí ìlànà ètò ìṣèjọba tó ń lò kó yí padà. Pé ìlànà ètò ìṣèjọba yẹn ò dáa. Pé àti wípé kó má gbọ́rọ̀ sí IMF lẹ́nu mọ́. Nítorí gbogbo àmọ̀ràn tí IMF ń gbà, àmọ̀ràn tó lè jẹ́ kí ara máa ni aráàlú ni. Ẹ wá wo Donald Trump fúnra ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí àti àwọn ìlérí tó ṣe nípa pé gbogbo ibi tógun ti ń jà káàkiri àtàwọn terrorist, òun kórìíra wọn. Òun máa rí pé òun ṣètò ẹ̀. Òun dẹ̀ kórìíra terrorist. Lóòótọ́ tá a bá wò ṣe sí Donald Trump, ó kórìíra anything tó jẹ́ terrorist. Ṣùgbọ́n ṣé a lè sọ pé òun náà ó ní déédéé ni? Ṣé a lè sọ pé gàba tí Amẹ́ríkà ń jẹ lórí àwọn orílẹ̀-èdè àgbáyé yìí, Donald Trump máa sọ pé kí Amẹ́ríkà má jẹ gàba lórí àwọn orílẹ̀-èdè tó kù mọ́? Kò lè sọ ọ́. Nítorí gàba tán ń jẹ lé wa lórí yẹn, òun làwọn fi ń gbèrú sí. Syria ń sin Amẹ́ríkà ti lọ jókòó síbi tépo wà ní Syria. Wọ́n ti lọ jókòó síbẹ̀. Amẹ́ríkà láwọn lépo, wọ́n láwọn lépo, wọ́n láwọn lépo. Wọ́n ní epo tó wà rísáàfù àwọn olè lò tán rẹ̀ yẹ̀ sí. Ibo náà ti rí epo tó wà rísáàfù wọn? Wọ́n dẹ̀ lépo tí wọn ò tí ì fọwọ́ kàn. Epo tó wà rísáàfù wọn yẹn ibo náà ti rí? Ṣépo wọn ni? Kí náà báwo náà ṣe rà, báwo náà ṣe rísáàfù ẹ̀ síbẹ̀? Báwo náà ṣe rísáàfù ẹ̀ síbẹ̀? Ṣépo wọn ni? Níbo náà ti rí? Kíjà tó ṣẹlẹ̀ pẹ́rẹ́ lórílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ní Amẹ́ríkà ti kọ́ ọmọ ogun lọ́bẹ̀. Wọ́n á ti bòǹbáàdì ibi tépo wọn wà. Wọ́n á ti máa extract epo wọn. Wọ́n á ti sọ́ di, wọ́n á ti máa kó lọ sọ́dọ̀ tiwọn lọ́hùn. Wọ́n á láwọn make peacekeeping. Bí Dubai ṣe ṣe ní Sudan. Pé Dubai náà lọ jókòó sórí góòdì Sudan. Wọ́n ní Dubai ní góòdì jù lágbàáyé. Irọ́ ni Dubai ò ní góòdì. Góòdì Sudan ni wọ́n lọ jókòó lé. Ìyẹn Dubai. Ṣẹ́gẹ́tì. Pé airline ní Dubai, Qatar, Amẹ́ríkà faramọ́ wọn. Saudi Arabia gbá wọn yẹn. Wọ́n jọ wà papọ̀ ní pẹ̀lú Amẹ́ríkà. So Donald Trump sọ̀rọ̀ pé kí Tinubu yí ìlànà tó ń lò padà. Bàbá Tinubu, ìlànà tẹ́ ń lò lé wa lórí, ìlànà ìrẹ́nijẹni, ìlànà ìmúnisìn, ìlànà ìjẹgàba lórí ẹni, ìlànà tó ń tẹmẹ̀kúnnù rì ni, tó ń sọ olówó di olówó sí, ìlànà tí ò dáa ni. So mo dẹ̀ mọ̀ pé ẹ lè gbọ́ torí wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ lọ́rọ̀ yín. Ó la fi wá rọ àwa mẹ̀kúnnù, ẹ jẹ́ ká sowọ́pọ̀, ká wá ọ̀nà àbáyọ, ká yí ìlànà padà. A lè yí ìlànà padà tí àwa mẹ̀kúnnù bá ní àdìsọ́kàn rere, tá a sì ní ọjọ́ iwájú rere, tá a sì ní òye rere. A nílùú jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni àbúrò yín, Comrade Quadri Ọláwálé. Òun náà ló ti wà lórí ẹ̀rọ agbágbé. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò,
nọ́mbà mi náà ni 07068401775 77 nọ́mbà mi náà nìyẹn èmi ni màá gbé yóò dára fún wa ẹ ṣeun ó dàbọ̀.